bínú ọ̀nì ṣé wọ́ra bínú ọ̀nì ẹ̀ẹ́sẹ̀ ràn ìdè ni o àbínú ọ̀nì ẹ̀ẹ́sẹ̀ ràn ìdè ni o. yíyàn lọ́ba dárùsì ọ̀yàn Dáníẹ́lì líkété rákọ̀ ṣàrẹ lábẹ́rẹ̀ ó rí i pé ẹ̀mí ọlọ́run kàn yẹn nínú ayé Dáníẹ́lì ọjà kò yàn ó rí mú so lórí hàn mẹ́fẹ̀ẹ̀fà yòókù ọjà kò bẹ̀rẹ̀ sí bínú rẹ̀ wọ́n ti wá kété ọ̀nà wọ́n rí i pé kété ọ̀nà ṣáá lọkùnrin mú tayọran ní kété ògbẹ́ ẹ̀ inú rẹ̀ jákùnrin bí wọn kéṣe kì í ráyé gan tètè tẹ́wọ́ gba òfin ọlọ́run kéṣe kì í ráyé gan bíbélì kéṣe kì í ráyé kàn ń gbèrú búburú náà ọkàn rán gbà kí Jésù wá bí náà bọ́n ṣe é sílẹ̀ yìí ni tètè tẹ́wọ́ gba òfin ọlọ́run ní mọ̀ọ́mọ̀ yan Dáníẹ́lì ọ̀pọ̀lọpọ̀ náà lóní náà bá lọ ọlọ́run yàn kó gbé súpò sọ ni kò gorí ipò sọ ni kò ṣàṣeyọrí kan ọlọ́run mọ̀ sí kéèrì ṣèkìráyé bínú ọ̀nì ọjà kun àwọn president ààrẹ ni ọjà kun gbìmọ̀ pọ̀ ọgbọ́n kà á ta ọgbọ́n ètè láyé kan wà lọ sọ́run ẹ̀kan rí mú kí ìbọn jí ó kẹ́ ìbọn pín ó ẹ̀kan ìbọn gbọ́bùnrin ọmọ ọ̀nà kà á mú àmú lébi àdúrà ọjà kun gbìmọ̀ rìn rìkíṣíran ọ̀pá ọ̀pọ̀ ọ̀dọ̀rẹ́ kànbá yóò re yìí Dáníẹ́lì àṣẹwá àṣẹgbà kọ́sà yìí kékeré rẹ̀ pọ̀ ẹ̀ sì ṣe kẹ́sà ìṣe èèyàn gan náà náà dẹ̀ èèyàn níṣẹ́ o èèyàn náà dẹ̀ gbẹ́ ọdẹ ọ̀nà lọ́sọ̀dọ̀ kábíyèsí wí kábíyèsí pẹ́ẹ́mì rí báà ni ìyọ̀ ní bá wọ́n ti ṣẹ̀ sófin rẹ̀ àwọn èdè wò ó pé ọdún bá ti ṣerú bá ibì kan náà lọ mú wọn lọ sí wúwo kìnìún ni ibẹ̀ ni kété kìnìún kẹlẹ́ àgbègbè ni ibẹ̀ náà gbé ọdún bá dé tí ò yí ọbẹ̀ bá ọdẹ rẹ̀ jẹkùn ẹ̀ bínú kù rẹ̀ hàn ẹ̀ ọ̀tá rẹ̀ hàn wọ́n ti mọ orú ẹ̀sùn kan fẹ́ kà sí ọlọ́sẹ̀ ọ̀nà mi dọ́dọ̀ rẹ lọ sí dọ́dọ̀ rẹ lóru ṣùgbọ́n kọ́ bá ti lọ́lọ́run kété ìbọ̀dé ọ̀tá rẹ̀ hàn ni yọ̀ ṣẹ́ mọ́ ọ lọ́ra mo rántí bí ọ̀kan gbé ọdún mélòó kan sí èyí àìtọ́dún mẹ́ẹ̀ẹ́dógún bá lọ́jọ́ ọ̀sẹ̀ ló rọlẹ́ ọkùnrin kan ájùmídẹ̀ ṣùgbọ́n ọ̀gá ni mo jẹ́ kó líbi iṣẹ́ ọjà kò tẹ̀lé wáyà sí mi yí ọ̀gá mú fẹ́ rí mi o bíbí sẹ́ òun ti kó lulu bí kùmẹ́ òun ti sá lọ sábúlé ìyọ̀n ti dọ́ra òun ìyọ̀n ti wó láta ìyọ̀n ti sàn láta òun yọ̀ rìn ọ̀gá o ìkìmọ̀ sí adọ́dọ̀ bá ẹ̀mí nǹkan aṣẹlẹ̀ ni pé alẹ́ ti ṣú níjọ́ ni màá ṣe ni pé màá tètè gbé mọ́tò ní dájí ìjọ kejì ìjọ Monday màá sáré àsùlù torí ìlú ni jìnnà síbi mẹ́ẹ̀ẹ́ dákun gbé mọ́tò ní dájí ìjọ kejì mo lọ sábúlé ni pé kí n bá ti rí màá yẹ yóò kó lébẹ̀ torí ìdandandandan ń fẹ́ rí mi ìdandandandan ń fẹ́ rí mi ń ti kú ìlọ o èmi ìrò pé bóyá ọdún kan fẹ́ jẹ́ ọkọ̀ mi ni mi máa yà rí kí n ti lọ síbi iṣẹ́ mo mọ̀ rí débẹ̀ o yẹ ọ̀gá ó mọ̀ bóyá yóò bọ́ nínú ìṣòro torí wọ́n ti sọ láta kété ọ̀rá rẹ̀ ti dégbò ó ti sapá ó ti gbé lọ sóríṣiríṣi ọ̀rìn gbé padà wàásùlé ìyá aláwọ̀ wọn olùkọ́ mú ránṣẹ́ sí ọ̀rẹ́ ọ̀gá ikú bá yọ̀ gbàdúrà kó yẹ ọlọ́run yọ̀ gbàdúrà mi bọ́jà kún gbàdúrà yìí mọ̀ yọ̀ gbà mọ́dẹ̀ ló gbàgbọ́ yìí pé ọlọ́run àjẹkú níwọ̀n gbà kó jẹ́ pé òun fún ara ìlékè sí mi mọ́dẹ̀ tí mo bá sọ̀rọ̀ ọlọ́run tẹ́lẹ̀ mo ti wàásù yìí sí àwọn ọ̀gá àwọn àrònú àsì ló mọ ọmọ rẹ̀ gbàdúrà ọgbà mọ́rẹ̀ fẹ́ yà lọ́yọ̀ ọ̀gá òun fẹ́ wí kíní kan mi òun fẹ́ wí hàn mí níbi iṣẹ́ mẹ́ẹ̀ẹ́ àná kí ọlọ́run gbé mi ga gan ṣùgbọ́n fẹ́ kí mi kíyè sára kí n bá ti fẹ́ jòkó sórí àga mi níbi iṣẹ́ kí mi yẹ àwò kí mi mọ yọ̀ kọ́kọ́ rán nìkan kan yà á nú kan wo ketebe kan rí pé ọmọ kí má bàa ya jòkó lérí ohunkóhun mo rè rí yí ọ̀gá yà yé le o ibì kan yà kó jẹ́ pé níbi iṣẹ́ ni ibi headquarter ni bẹ́ẹ̀ yà bá ti á sí bẹ́ẹ̀ ni ikú bá ti yọ lókè bá kí ọ̀rọ̀ rẹ̀ dàbí Joseph aláṣọ aláràbarà ni ọ̀gá rẹ̀ fẹ́ràn rẹ̀ kàbá rẹ̀ fẹ́ràn rẹ̀ ikú bá ti rí bẹ́ẹ̀ nínú ràn ru wí ọmọkùnrin ìjọ kan náà ṣe lọ́ṣẹ́ ìkìmí aṣọ́ra o yóò gbọ́n sórí ìjòkó dèní mo rí wí mi ayé mi mo ti mú pamọ́ sínú ẹ̀mí mímọ́
ẹ̀mí mọ́ náà nínú Jésù, Jésù náà dẹ̀ múra rẹ̀ sínú Ọlọ́run. bí wọn ní bá pa mí amúra ní èṣù mo gbójúlé o mi, ṣùgbọ́n ibi mélòó tí mo fẹ́ ya aṣọ, ṣé bàbá ti kó lọ́fíìsì mọ́ lọ sí ṣọ́ọ̀ṣì, ṣé màá lára mi sí méjì? Irọ́, bí Ọlọ́run là gbẹ́kẹ̀lé mi, nígbà kókó lébẹ̀ bí èṣù kan ṣe mi èmi láàárẹ̀ yìí rán àṣẹ̀yìnwá àṣẹ̀bọ̀. ìrora kan ń gbìmọ̀ pọ̀ kàn yà ju ọba Dáníẹ́lì níwájú ọba kankan jù síwò kìnìún. ọ̀bùn orí Dáníẹ́lì o, Dáníẹ́lì jáde ní òun kìnìún láàyè, ṣùgbọ́n gbàgbọ́n onírè ayílé hàn lórí torí ọlọ́ṣẹ́ òbí hàn èrò èyí ẹ̀ẹ́dẹ́ ukòtò kan gbẹ́ ẹ̀ẹ́gbẹ́dẹ́ ajá kó gbẹ́jì torí pé wọ́n ti rò wípé ọ̀nì kan fẹ́ gbé sínú rẹ̀ òun náà gbé sí i. ti dòdò alẹ̀ nígbà kékeré táó sí ọmọ ọjíjẹ ìdájí kùtùkùtù breakfast lóyìnbó pé bẹ́ẹ̀ ni kọ́ọ̀tà rẹ̀ ọkọ̀ bá ti mọ̀ sèyìn àbínú ọ̀nì kàn án ọ̀yọ̀ sẹ́ràndì bọ́lọ́run tí a mọ̀ ṣe breakfast kékeré ó lè yí ni o àbí kan bá ronú padà dúró sáàyè tẹ̀rẹ́ dúró sínú ìwà mímọ́ gbàdúrà ní gbangba mo bẹ̀rù o kìnìún jẹ́ àdì tẹ̀rẹ́ dúró sórí ọ̀rọ̀ Ọlọ́run. èso kan yóò mú ṣe ọ́ wọ́n ti dádìyẹ ní àgbàdo inú ìgò àwọn mọ́jú lọ́dà kádìyẹ o. òjò lórúkọ mi ọmọ àbálábí tán káyà mi jẹ pẹ̀lú ọ̀rọ̀ ìrúná torí pé ìgbàgbọ́ nínú Jésù ó borí ayé. Jésù Kristi òun lolúwa. àmín.